Ẹ̀fọ̀n Aláyè láwa yìí, Ẹ̀fọ̀n Aláyè ọmọ lókè ló mọ̀ kéegun ìpèlè ṣe bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ àjọta ìdúlé àwọn Ẹ̀fọ̀n Kúmọye. A wà nílùú Ẹ̀fọ̀n Aláyè láti wá mọ̀ nípa bí àádùn ṣíṣe ṣe bẹ̀rẹ̀ nílùú Ẹ̀fọ̀n Aláyè, ibi tó ti bẹ̀rẹ̀, ìdílé tó ti bẹ̀rẹ̀, agboolé tó ti bẹ̀rẹ̀, ta ló mú àádùn ṣíṣe gangan wọ ìlú Ẹ̀fọ̀n Aláyè, àti wípé bó o ní òwò àádùn ṣíṣe báwo ló ṣe dé ìlú Ẹ̀fọ̀n Aláyè. Lẹ́yìn náà ká wá mọ ibi tí òwò náà ti bẹ̀rẹ̀, ibi tówò náà dé, àti bí wọ́n ṣe ń ṣòwò náà láyé òde òní. Ṣé òwò yìí ṣó sì nítumọ̀ bíi tìgbà tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Àádùn ṣíṣe nílùú Ẹ̀fọ̀n Aláyè, ibo ló dé dúró? Ẹ jẹ́ ká dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe òwò àádùn nílùú Ẹ̀fọ̀n Aláyè, ká wo bí wọ́n ṣe ń ṣe, ká dẹ̀ wo ipa tí òwò náà tó ti kó sẹ́yìn àti ipa tó ń kó nínú ètò ọrọ̀ ajé ìlú Ẹ̀fọ̀n Aláyè lọ́wọ́ báyìí. Olúwamáa pírẹsẹ́ńtà ló kọ́ mi. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Ìwòye wa àti ìwádìí wa lórí àádùn ìlú Ẹ̀fọ̀n Aláyè, òwò tó gbajúgbajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nílùú Ẹ̀fọ̀n Aláyè ni. Báwo ni àádùn bó ló ṣe wáyé? Kí ló fa àádùn ṣíṣe nílùú Ẹ̀fọ̀n Aláyè? Báwo ni wọ́n ṣe ń ṣe àádùn? Àádùn ló gbajúgbajà jù lára òwò tá à ń ṣe nílùú Ẹ̀fọ̀n Aláyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Kí ló dé tí òwò àádùn tó fi wá lọọlẹ̀, tó jẹ́ pé kò gbayì bíi tàtijọ́ mọ́? Àwọn ìyá wa tí wọ́n ń ṣe tẹ́lẹ̀, ìjẹ́ wọ́n sì ń ṣe? Bí wọ́n ṣe ń ṣe, ṣé wọ́n sì ń rí tà? Ṣó sì ń lówó lórí? Ṣó ń lérè? A rí lára àwọn ìyá wa tí wọ́n ti ṣe tó jẹ́ pé wọ́n ṣe mọ́, a sì tún rí àwọn tó jẹ́ pé wọ́n ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n gbajúmọ̀, wọ́n gbajúgbajà lára àwọn tí wọ́n ń ṣàádùn nílùú Ẹ̀fọ̀n Aláyè. Ìdí rẹ̀ tá fi sọ pé ká dọ́dọ̀ wọn, ká fọ̀rọ̀ wá wọn lánu wò, ká gbọ́ èrò wọn lórí àádùn ìlú Ẹ̀fọ̀n Aláyè. Lára àwọn tó gbajúgbajà tí wọ́n ṣòwò àádùn nílùú Ẹ̀fọ̀n Aláyè, ara wọn ni màmá wa Àbẹ̀bí Aládùn nílùú Ẹ̀fọ̀n Aláyè lágbègbè Ìdàgbà. Ọ̀dọ̀ wọn náà la wà yìí. Màmá, ṣàlàáfíà mo bá yín? Àlàáfíà mo wà. Ṣára lè mà? Ọ̀rá lè dáadáa. Kí lorúkọ yín? Désẹ́ẹ̀lì Àbẹ̀bí Ọmọ́tómilọ́lá. Màmá ṣé ọmọ bíbí ìlú Ẹ̀fọ̀n Aláyè ni? Ọmọ Ẹ̀fọ̀n mi. Káàbọ̀ gbọ́n rẹ. Lọ́gbọ́n àrò. Ọgbọ́n àrò. Ilé òbélé sínú bí bàbá mi. Nílùú Ẹ̀fọ̀n Aláyè. Èyí mi wà ọmọ ọba alá. Màmá, ìgbà wo ti tó gbà wo tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ àti òwò àádùn? Ẹran rẹ̀ mo bá ìyá mi, bá mọ̀mọ́ mi. Mo mèyé èyé mi. Mèyé kó bí èyé mi. Èyé kó bí èyé mi. Òun lọ́ máa dùn wá sí ìgboro Ẹ̀fọ̀n. Ìyá tó bí ìyá yín ló mú àádùn wá sí ìgboro Ẹ̀fọ̀n. Ká kúkú jọ pé àjẹbí gan ni, kì í ṣe pé ẹ yọjú ràn. Àjẹbí ni ó dé lólùdí. Kí nìdí? Òdílùgbò ogun dé sílùú Ẹ̀fọ̀n. Ogun bọ̀ lẹ́fọ̀n. Gbẹ̀nà sá lọ. Òun lẹ́gẹ̀ ọmọ Aláyè jògògó. Nígbọ̀n sá lọ kán dẹ́gì kan kan kọjá etí ọ̀nà. Ẹ̀nà wí oṣù ògògó òdíjú ọ̀nà lùgbò ogun bọ̀. Gbogbogbò oníṣìrù sójú ọ̀nà ẹ̀gbọ́n dé tí omi ẹ̀nà ògògó bá lálẹ́. Tẹ́nìyàn bá kọjá níbi òsùn wa wó. Gbẹ̀nà padà. Gbẹ̀nà bọ́. Ṣé ọ̀rọ̀ ọmọ kè yé mi ibì kẹta bíìnì? Aládì méjì lè yé mi. Fọláṣadé lè yé mi onímọ̀mọ̀. Ìbírùn lè yé kó bí ọ̀nà ẹ̀bọ̀n tẹ̀rá ẹ̀dún. Ìbírùn lẹ́gẹ́. Ṣùgbọ́n ọyá bímọ ọkùnrin kan. Àwọn ìpátá lọ ọmọ. Gbòógún kórìmọ̀ wí ogun bọ́ sí gbòòrò. Ẹ̀lòun náà yàrá lérí igi sínú gbòógún tí a. Èsì títí bí ẹgbẹ́. Ẹ̀lórí lè igi ìṣẹ́bẹ́. Ó ti ọmọ bí gbogbo rà ní èsì lọ
kan lọ sí orí gbọ̀n ṣe darí bọ́kẹ́ sọ ní orí ìnà yàrá ìnà wí ọ̀rọ̀kùnrin kan ìlọ́bẹ̀jú òkè lé olórí igi ní ìwọ ọmọkùnrin ẹni kì í bírún bí nì ìbírún ló bí èyí ṣe èyí mi lè Fọláṣadé èyí mi kó bí mi gan ọlọ́dí méjì torí ọmọ ọba aláni ìgbéra kó sì kógun nìkan rọ nẹ́kọ̀ọ̀kan ẹ̀nàwé ọ̀nìkan wé òrùn lórí òkè lọ́bẹ̀jú ẹ̀ lé olórí igi òun ní ti jẹ́ pátá ọmọ wí kógun ní bá tẹ lọ wí wọn á mẹ́bọ̀n sí yán ọtẹ kẹ́bọ̀n rọra ṣùgbọ́n ìrákọ́sí yẹrí ẹ̀nàwé kí awé kẹ́ ẹ̀ sọ̀kalẹ̀ àtòun àtẹ̀bọ̀n rẹ̀ pẹ̀lú sọ̀kalẹ̀ ìlú ogún mu lọ wá wí ọ̀rì èyí rẹ̀ wá ọ̀rì èkó kan ṣèrọ́ nìkan rí ogun ní sì ti mú lọ tẹ yà á ṣerú lọ́hún wọn ti mú sọ wọn ṣẹ̀tẹ̀ dàgbà sọ́hún. ibo ló ti lọ ń ṣerú yẹn. mẹ́mùlú bẹ́ẹ̀. ṣé lágbègbè Èkìtì náà ni. ẹ ṣàgbègbè Èkìtì lọ́gbọ̀n ọ̀dọ́ ti jìnnà láyé àtijọ́ èyí rẹ̀ ṣe wá kiri ẹ̀ ló mórí rẹ̀ léra ẹ̀ sọdún mẹ́rin ẹ̀ sọdún mẹ́fà gbọ́sẹ̀ pẹ́ kójú ṣètẹ́ ńlá ọ̀rọ̀ títì ṣe dálẹ̀ kò sí títì ń gbà yẹn bí ọ̀nà oko gbè títí ṣe dáyé ọ̀sẹ̀ tẹ dàgbà lọ́dọ̀ ẹbí ogún ti mú lọ ó ti ṣerú lọ ọ̀tẹ̀ lọ́ọ̀yà lọ ó ti bímọ ẹsẹ̀ mọ̀ náà lé ṣùgbọ́n ọmọ wí léran wí ọjà òbọ̀lú ni. nílùú Ẹ̀fọ̀n bí. ọbẹ̀ náà pè lọ́jọ́ ọjà bọ̀lú ni ògèdè ọkọ̀ tànà wí ẹ lébẹ̀ láyé ọbẹ̀ náà tẹ ẹ nájà lẹ́bẹ̀ ṣùgbọ́n ọtẹ mọ̀ wí ẹbẹ̀ ni ẹ̀ náà ṣẹ̀rọ ọmọ ìmẹ̀sí lọ́sẹ̀ lọ sílùú bẹ̀. ìyẹn Ìmẹ̀sí Èkìtì bí. Ìmẹ̀sí ibẹ̀ kàn ṣe lọ sílùú akáwọn mẹ́mọ̀ọ́rọ́kọ̀ òlù gbàwọn èèyàn sì débẹ̀ ìbọn ètè ìṣeré kàn tayò tí orímọ̀ ẹ̀ kàn bá tayò láyé àtijọ́ ọ̀rọ̀ mọ̀ jáde wọ́n máa dáwàdà. ìnáwó ìkàdébọ̀n kan ti rí ọ létà ọmọ kan wáyé ni o ọmọ ẹ̀fọn nù rẹ̀ ẹ̀ lọ létà wé tabọn bí ọlẹ́fọ̀n ẹ̀ ọjà ọba náà bí òun ẹ̀ ọjà ọba náà bí ọ̀hún ṣe mọ̀lé ẹ̀ àmọ́ wọn mọ̀ wé ọjà ọba náà bí òun ọ̀sẹ̀ pẹ̀dẹ́ kó tó bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta ìbírùn ni àbí Fọláṣadé ni òun náà bí ọmọ kan kàn án pè láìké ṣòro lógbè ẹ̀nà délé ẹ̀nà bíbá kí wọ́n gbogbo kàn ṣe é yọmọ ìta àìké ṣòro náà ti bẹ̀rẹ̀ ẹ̀ tẹ̀ èyí rẹ̀ ìbírùn wí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ ṣeéṣe kọ́ lọkàn wa kàn rí ìwọ náà ti bẹ̀rẹ̀ ẹ̀nà ṣòro ni kọ́ wí wọn máa rọ́ nìkan lọ́n lólu ibì kan mẹ́mọ̀ọ́rọ́kọ̀ òlù ẹ̀nà àwọ̀ ẹ̀ka bẹ̀ wí òun ọmọ ẹ̀fọn wí ọjà bàlú náà wí ọjà ọba náà kù náà pé bẹ̀ wí ẹbẹ̀ ọ̀pọ̀ta ẹ̀ ló délé ẹ̀ lọ́ yáfọ́ bó ṣe yẹ wí káyì kan ṣe wẹ́díwẹ́dí náà wí alámọ̀ní bá náà tẹ́ wẹ́gbò ogun ti kó lọ wí ọtẹ pẹ́ ẹ̀ lè yé rẹ̀ ṣe wí kàn bá ẹ̀lọ́ tẹ̀lé ọ létàn lọ wọn wí hàn rí nínú ọjà ọ̀nìkan wí hàn rí lébọn tẹ́ tayò ẹ̀ mọ̀ lérẹ́ ṣùgbọ́n ẹ bá pàdé lébọn bá tẹ́ jọ tayò ọtọ ti ń pàdé lórí tayò. ó sì rò pé wí bọ́yá àwọn ti rí lébọn bá tẹ́ tayò wí hàn rí nínú ọjà ẹ̀nà méje rẹ̀ lọ lọ sì méje rẹ̀ lọ sílùú bẹ́ẹ̀ bó sì lúlé ìbọn sì mú dé sí ẹ̀bẹ̀ náà ti gún àẹ́dùn náà bá tẹ̀ dẹ̀ ẹ̀nà àdásódó ẹ̀nà ọgùn lè yé ní sì mí ṣerú náà torí kàn bá ká yẹ gbàùn tíra ó lè yọjà lọ́rọ̀ ọ̀run ọjà ó wá ń bá wọn ṣe àádùn yẹn ọ̀sẹ̀ ṣàìdùn ni. kì í ṣe pé kì í ṣòwò tán ṣe lẹ́fọ̀n tẹ́lẹ̀ wọn mọ̀ ń parẹ́ ibẹ̀ yẹn làwọn tí wọ́n ń fojú sí àádùn yẹn ó kó ọmọ kan lọ ni ó wá kéèrí kọ́ mẹ́ máa dùn ló fi máa dùn wá. hàn ṣe lẹ́fọ̀n gbọ̀n wí ó sì débẹ̀ kan sí àrí kan èkúté náà pé hàn pé láìdùn lọ èkúté làwọn ń pè ní ìlú tiwọn ẹ̀fọ̀n onímúdé sẹ́fọ̀n ló ti wá pè ní àádùn bí kò mi sọ́lá ẹ̀dùn bó sì rò síbẹ̀ lídìí bí oṣù mẹ́ta ọ̀sẹ̀ abẹ́yàn láàrin ọgbọ́n àwọn mú un sí àwọn kú àwọn sì ń pè lékúté bó sì kó lè bẹ́ẹ̀ kọ́ wọ́ ọmọ rẹ̀ tí kéèrì kọ́ sì bọ̀ wálé pẹ̀lú ìhun márùn-ún nǹkan lọ́wọ́ kó rí lọ ìhun rí lébẹ̀ yìí èkúté náà pé kàn jẹun sí kàn yá sí ẹ̀lọ́dẹ̀gbàdo ẹ̀lọ́kọ̀ sódó ló bá gun gbẹ́gun kan sì ṣe kan sì kú gbẹ̀nà ṣètò àwéyàtọ̀ àtọ̀ àìdùn rẹ̀ ọmọ àdùn ọmọ àdùn ó dùn èkúté yẹn o nígbà tó máa mú débi ó dùn o èkúté ni lọ
ẹ̀fọn náà ìyé mi lọ sọ́dà ẹdún torí ilé ràn lọ́jọ́ pẹ̀lú ni ọ̀pọ̀ lẹ́bẹ̀ kẹ́ jẹ́wé obìnrin lé ọmọ ilé gbogbo bó sì gbèdé àwọn ìyàwó ọkùnrin rí lọ́wọ́ gbọ́n ṣe pọ̀ sí kan ọkọ̀ ẹ̀ náà àìdùn rè àìdùn mi àìdùn libere wọn mi pé láìdùn libere. ìyá yín yẹn ló wá sọ di títà àbí àwọn kan ṣe wọn wá jẹ. òun lọ gbọ́ sí mu délé kó sì rí bí ènì kan sì mi mọ̀ wé ekútèrè ìgàbí ekútèrè mo ṣe já pé àìdùn rè ń dùn ẹ̀ ló ṣe ẹ̀ lọ́ọ́ bẹ̀rẹ̀ sí títà. èèyàn ọ̀yà kọ́ èèyàn ayé ògbẹ ọ̀nà bá tẹ mọ́yì kọ́kàn ọ̀nà bá tẹ mọ́yàdé wọ́n á mú kọ́ obìnrin kan lulẹ̀ ibẹ̀ obìnrin ni lọ yà ní aláàsìn wọ́n bá toko dé ọ̀dọ̀ rẹ̀ lọ́ọ̀rù wọn sí ṣùgbọ́n yájábọ̀ ilé kọ́ da lọ́jọ́ pẹ̀lú wọn ṣe àwé òwò àṣà ẹ̀dùn àṣegbèrè tún àwé òwò náà ṣe ọ̀yà kan bá sì ti mú dé ní òun lọ́jà ẹ̀dùn kiri sẹ́fọ̀n ṣe gbé hàn ṣàìdé rí lẹ́fọ̀n ọ̀rọ̀ èyí mi ni ló mu tẹ̀fọ̀n odidi ọmọ kan ló mímu tẹ̀fọ̀n ló mú láti ìlú mi wá. ṣé ọ̀rẹ́gbìn ọ̀yà bá sì dé ọ̀ni ọba ti mú tira kẹ́jẹ́ wí òun lọ sọsẹ́ ọ̀ni ọba ti mú dé òun náà bá sì mú. wọ́n wá fojú ẹ̀ mọ́ bó ṣe ń ṣe àádùn òun lọ́jà ẹ̀dùn gba gbogbo òkè ọjọ́ pẹ̀lú àtọ̀yà àwọn bọ́ mú wá òdìkọ́ mi dẹ́fọ̀n rẹ̀ nù ní ṣe ṣàìdé dẹ́fọ̀n sá. ẹ jẹ́ ká kàn tiẹ̀ wo bí àádùn yẹn gan ṣe rí ẹ já wo bí àádùn yẹn ṣe ká wá wo àwọn nǹkan ẹtú yẹn ká tu kan tán ń pè láàdùn rè àádùn rè o fún gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ kan tán ń pè láàdùn àádùn ní lẹ́fọ̀n elékúté ni láwọn níbi tán ti mú wá màmá ṣe é ṣe mọ orúkọ ìlú tán ti mú wá yẹn. mẹ́ẹ̀mọ orúkọ rẹ̀ ọmọdé ọgbọ bí mo wí ọmọdé wọn jẹ èyí kó bí ọ̀nà ẹ̀bọn ní yàrá àdó mẹ́mọ́ èyí mi fọn lásàdé gẹ́ mọ́mọ́ ìbírùn lọ ní yàmá ẹ̀dùn dẹ́fọ̀n. láyé àtijọ́ bí nǹkan bíi 30 ọdún 40 ọdún sẹ́yìn òwò àádùn yìí ló gba gbogbo ẹ̀fọn. ẹyọ àtẹmọ ìṣe ìyàn ìyẹ́rà ti múlẹ̀ àlọ́. wọ́n ti wá múlẹ̀ yín lọ́wọ́ kí ló dé tẹ̀yìn fi wá mú gẹ́gẹ́ bí òwò ńgbà náà. lẹgbẹẹ gẹwé ayé ògbẹ ọmọ ń ṣe bí ọmọ ń ṣe sùkúrù ẹ náà ọmọ ló ṣẹṣá olùrà àgbọn bá tẹ iyẹrì kan kékeré bá náà àdán sí alúdí ká láṣẹ lọ àìdùn wọn sì gun pẹ̀lú ìyẹra gbọ́ kó tọ́ sí ẹ̀nà yá lọ wọn wá fodogun wọn sì mọ́dógun nítìyàn ẹ̀nà dán ẹ̀nà wé hàn lọ ẹ̀nà sí dìbí. kí làwọn kan tó fi ń ṣe àádùn. ìgbàdo. ṣé gbàdo tútù. ìgbàdo kọ́ bá kó tutù àṣà. àwa gbẹ tó bá ti wá gbẹ tán kọ́. gbẹ̀nà ẹ̀hún òkè ọ̀jọ̀bọ̀ lúlúgbẹ̀ ẹ̀nà ìlú kan àyà ọ̀pọ̀ta kan ní súlẹ̀nì ẹ̀nà àṣebá àárín bá àárín ẹ̀nà àjòkó. ìyẹn ni pé wọ́n máa lọ. ẹ̀nà kú ọ̀pọ̀ta ní dáadáa ẹ̀là ṣe sásásá ká fẹ́ dáadáa àmọ́ ayé ìṣe bá omi la ṣètè yá kó ọ̀pọ̀ta ní ìyẹn gbẹ̀dọ̀ kó lójú àgbàrá sá. mo rí pé ewé yìí irú ewé yìí ó kọ́mọ̀ láti mọ fi di àádùn kí ló dé tó pé inú ewé nìkan lẹ mọ ń lò lẹ mọ lo ewé ọ̀gẹ̀dẹ̀ ewé kòkó. ewé ọ̀gẹ̀dẹ̀ kan bá ti mú ewé ọ̀gẹ̀dẹ̀ gbọ́ bá àtẹ́jọ́ bẹ́ẹ̀ mẹ́rin á sì bọ̀ ní ara ewé ìpè àti òun ló dá jù nínú rẹ̀. bóò lẹ ṣe mọ̀ pé irú ewé ilé ìlú yẹn kan máa fi mọ́ ṣe. lẹ́gbàá àtẹmọ̀ gbogbo ṣé o réwé yìí bá gan bá láyé àtẹjọ́ lẹ́gbàá èyí rá ṣe ewé gan lọ́dọ̀ jù láti wé kan mú sójú àìdùn torí kan bá ti mú sójú rẹ kẹ lóṣù méjì ẹni bàjẹ́ àmọ́ nǹkan sì yẹ kú àgbò ojú sì tẹ́ ńlá. a jẹ́ pé ewé yẹn wà preservative. láyámọ́rọ̀ sí ìpinnu ìyẹra kọ́kọ́ mú iṣẹ́ gbogbo ènìyàn náà ti rí pé àmọ́ ìṣe kàágé ọmọ náà gbẹ̀lá rí elétí omi. Etí omi lélẹ̀ wà. Kí ló dé tó tí wọ́n fi láìlọ́ọ̀nù sí àti pépà? Ẹ̀gùn já mi láìlọ́ọ̀nù sí. Òun léwé gbọ̀nsẹ̀ ra lọ́ra kan tẹ̀ mọ́ dáadáa. Lúlu ẹ̀fọn kẹ́jẹ́ ọmọ dáadáa. Kan òṣèré yúlù òyìnbó ẹ̀là yámọ́ra sí. Kan bá tẹ̀ mọ́ra sí bá. O sì gbé mọ́ nìkan ọba ti yọ ewé kò nínú rẹ̀ kókó gbèdé ọ̀rá bá. Ọba ti kó sínú fíríjì kẹ́ lọ́dún mẹ́ta. Ayé àtijọ́ kò dẹ̀ sí fíríjì. Ẹ sí fíríjì. Láyé àtijọ́. Àwọn èèyàn máa ń ra àádùn ìgbà náà wọ́n á rà lọ lóyìnbó wọ́n á rà lọ Èkó wọ́n á rà lọ Ìbàdàn ṣé wọ́n sì ń rà nílùú Ẹ̀fọ̀n bẹ́ẹ̀. ẹ̀rá bá máa tẹ̀ ẹ́ ra. àmọ́ àrí kọ́ máa gbé kiri mọ́ bí wọ́n ṣe máa ń gbé kiri nígbà náà. ẹ sì ṣojú ọ̀nà bẹ́ẹ̀ tó gbẹ. ṣé o ní mọ̀ pé ẹran gbé títí wá kì í títí ṣe wà bẹ́ẹ̀ lè mọ́tò gbogbo gbá. bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ gbogbo èèyàn lẹ́yìn góòlù yẹn bọ́ọ̀lẹ̀ yẹn gbogbo rẹ̀ bẹ́ẹ̀ náà tẹ́ á jẹun. nígbà tí wọ́n ti gbé express lọ. tí bí èdè kó tí ìjógede yìí gẹ́ni lọ́ba òun lọ sí gẹ́ ìdàbọ̀ ni wíwé ṣiṣẹ́ rò fẹ́ tà ẹ̀dùn. ó dà ṣé òwò àdùn yìí ṣé ẹ̀yin náà ń fi lé ọwọ́ àwọn ọmọ wa láyé òde ní bí wọ́n ṣe fi lẹ́yìn lọ́wọ́? mo lé ọmọ mi lọ. ṣé wọ́n wá ń ṣe? torí àgbà lọ́sẹ̀ òun ni mo mọ̀ lọ́sẹ̀ àìdùn bá mọ̀ mi tọ́ ọmọ ní sùkúrú orí nínú ọmọ mi kọ́ lọ sílùú òyìnbó lórí ọ̀rọ̀ àdùn yìí. ẹ̀gẹ̀wé ọjà ẹ̀dùn ojú nǹkan dáa kó lérè kọ́nìyàn bá rí yọ garawa ẹ̀dùn mẹ́wàá kẹ́bà tí í so lórí burúkú kẹ́bà tí í so lòsì kọ́ bá tà mẹ́sàn-án rẹ̀ kọ́ bá ná ẹyọ kọ̀ọ̀kan kọ́ bá kù wá mẹ́sàn-án gbogbo ẹ̀ síkú. ìyẹn ni bó lérè nú wọn. ó lérè dáadáa kọ́nìyàn bá ti ṣe kọ́ dá. ṣé ẹ lè kó ara ìta? alẹ́gbẹ́ ìgbà rí mọ̀ wí ọ̀fẹ́ dòwò gbogbo ẹ̀fọn gbẹ̀mí ìyẹ́ra yá sọ́kọ́ dẹgbẹ́ ẹ̀nà ṣẹ̀ṣẹ̀ gbẹ́rẹ́ lulẹ̀ ìyẹ́mi aládìmí. àwọn ọmọ báyìí wọ́n lè rí ọmọ tó máa wá ipò òun fẹ́ wá kọ́ṣẹ́ àdùn o. ó máa lò tọdún mélòó kó tó mọ. òun náà lọ́gẹ́ ẹsẹ̀ gba gbogbo ìlú nígbọ̀n sì rí mọ̀ wí ọ̀dà àtìyá akọ́ṣẹ́ alẹ́gbẹ́rẹ́. irú èmi báyìí ti máa fẹ́ kọ́ máa tóṣù mélòó àbọ̀dún mélòó. ọba ti sọ ọmọ kó mójú sílẹ̀ dáadáa ẹ̀ jọ̀gbọ̀njọ̀gbọ̀ àmọ́. irú àwa tàbí gbogbo ara jáwá fàyè kan. èdùkọ ọdẹ gbàdo ọkọ ọdẹ gbàdo kọ ọba tẹmẹ gbàdo ọdẹ ọtán àgbẹkẹlẹrọ ayé àtijọ́ ọ̀nà mi lọ. màmá kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ Ẹ̀fọ̀n tó yẹ pé òwò àdùn ìwọ̀n rí gẹ́gẹ́ bí nǹkan kan mọ́? ọ̀lẹ ti bọ́ ọjà má ṣe fẹ́ sọsẹ́ kọ̀ọ̀kan owó gẹ́ẹ̀nà ṣe fẹ́ wá sórí ọmọ ìgbé ọ̀nìyàn gbẹ́dọ̀ sọsẹ́ kí n tó ló àìdùn bá ìgbà sọ́ba kẹrùrà àkàtì gbọ́n ba lọ́dọ̀ ìyẹ́ra lẹ́gbọ̀n bá tẹ̀tẹ̀ tán ọ̀kọ́ta náà mú kó àkà mẹ́lọ. èmi kò owó olùgbé kẹ́ni ọ̀tẹ̀tà méjì náà gbéléṣẹ́ kí máa tẹ̀ ṣé èèyàn lè bẹ̀rẹ̀ ẹ̀rọ lọ ni tó yáyé tó lájú? ṣe àríyé lajú náà la sì mẹ́rọ lọ ẹ̀rọ la sì mẹ́rọ ṣe mọ́ lọ. ó dáa a dúpẹ́ lọ́wọ́ yín màmá fún àkókò yín tẹ̀ní pẹ̀lú wa fún bí ẹ ṣe mú wa mọ àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ọ̀rọ̀ àdùn Ẹ̀fọ̀n. ǹjẹ́ ó ní ìlú míì tán ti ń ṣe àdùn tó lè dàbí tẹ̀fọ̀n? òòlù mẹ́rin wà ẹgẹ́ pé mẹ́wàá ọ̀sì ṣùgbọ́n mẹ́wàá ọ̀sì eléte. ṣé àwọn ìlú wo ni àdùn tún ti gbajúgbajà bí Ìtẹ̀fọ̀n? èsù ìlú káàdùn ní gbogbo ìpínlẹ̀ Èkìtì. èsù ìlú káàdùn tí wọ́n dá bẹ́ẹ̀ Tẹ̀fọ̀n aláyè. káàkó sọ pé Ẹ̀fọ̀n ló ní òwò àdùn nípínlẹ̀ Èkìtì. ẹ ṣé mo dúpẹ́ o. orúkọ yín lẹ́ẹ̀kan sí mà? Lẹ́sẹ̀lì Àbẹ̀bí Ọmọ́tọ́lá. tá a mọ̀ sí màmá Àbẹ̀bí Aláàdùn nílùú Ẹ̀fọ̀n aláì. bí eré mo mọ̀ parí ẹyọ kan ọ̀nà fún mi ò ṣí. àmọ́ ẹ jẹ́ ká wo ẹjẹ́ tún wo ẹyọ kan. nínú àwọn iṣẹ́ tá àdùn máa ń ṣe. ọ̀sẹ̀ àìdùn ṣe kọ́ ọba bímọ kọ́ ọba sọmọ lọ́rùn kọ́ àìdùn gbẹ́dọ̀ wà lẹ́bẹ̀ kọ́ ọba oṣù gbéyàwó fọ́mọ àìdùn gbẹ́dọ̀ wà lẹ́bẹ̀ kọ́mọ rẹ̀ bá akọ́ṣẹ́ kọ́ba fírì àìdùn gbẹ́dọ̀ wà lẹ́bẹ̀ wọn àìdùn ṣe bẹ́ẹ̀ àwọn àìdùn sọmọ lọ́rùn. ìyẹn ni pé gbogbo ibi nǹkan ayọ̀ dandan ni àdùn gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. kàn bá bímọ kọ́ bá jẹ́wé ọmọ ọba wà lólómi kọ́ bá jó lómi kàn bá aṣọdún fún àyàrá ẹ̀dùn. ọ̀sẹ̀ kéṣeré. bí ọdún ìbejì bí ọdún àwọn ọmọ. ìbejì bá aṣọdún kàn bá dé ìbí ìbejì àádọ́gbẹ́dọ̀ wà níbẹ̀ kàn bá dé aṣọdún gbọ̀n bá mú gbogbo kan bá mú sílẹ̀ àwọn bẹ́ẹ̀ ibi wọn bá ti dá ibi wọn kọ́ bá dá akọ́ jẹun dídùn bẹ́ẹ̀ láìdùn rósì. ṣé àdùn ṣíṣe léèwọ̀ ṣó léèwọ̀? ṣáàdùn ṣíṣe. Ọlọ́run mọ́jà ara rẹ̀ dáhùn wọ́n bá ṣe lúlé ọ ni kọ́nìyàn bá yà sí kẹ́ bá kọ́ sẹ́rẹ̀ sí orí màwé ayọ́ lẹ́rùn ẹ bá sọ ọmọ rẹ̀. irú bẹ́ẹ̀ ṣe sọ ìbáyìí kí n dédé lọ bí gbàdó kí n mọ sí kí n mọ ta ó léwu. ẹni pé nìyẹn torí ẹ̀ mọ̀ dí rẹ̀. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.
kúṣẹ́ o. Yes sir. Kí lorúkọ yín? Florence Ọdẹ́yẹmí. Ṣé ẹ̀yin lẹ ń ṣòwò àádùn yìí? Èmi ni. Ó ti tó gbà wo tẹ́ ti ń ṣòwò àádùn yìí? Àwọn ti rí 30 years. 30 ọdún sẹ́yìn. Káàkiri ẹ̀ pé bẹ́ẹ̀ náà. Ṣé ẹ kọ́ ni àbí ẹ délé ba? Mi kọ́ mo délé ba ni. Ọmọ agboolé wo ni yín lẹ́fọ̀n? Ọmọ agboolé Awẹ́lẹ́wà Òrèbé. Ta ló ń ṣe nínú bàbá àti ìyá yín? Ìyá mi ló ń ṣe. Náà fi ń ṣòwò. Kí ló dé tẹ̀yin wá mú gẹ́gẹ́ bí òwò lọ́dọ̀ ìyá yín? Ó gbọ́ràn mi lé skul pédè mọ́sẹ́ mo yé sí. Ju òwò àádùn. Ó dé pé bẹ́ẹ̀ ni mo ti rúlé kọ́. Inú òwò àádùn lẹ ti kọ́lé? Bẹ́ẹ̀ ni. Òwò tẹ́yin ṣe òwò àádùn yìí? Mo dènà mọ ní skul. Ṣòwò yẹn ṣó lérè ni? Ó lérè. Látọgbọ̀n ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Ibẹ̀ lẹ ti tọ́ àwọn ọmọ níléèwé. Bẹ́ẹ̀ ni. Ibẹ̀ lẹ ti ń jẹ tẹ́ ti ń mu. Bẹ́ẹ̀ ni. Ibẹ̀ lẹ ti kọ́ odidi ilé. Bẹ́ẹ̀ ni. Báwo lẹ ṣe ń tà ń gbà náà tó fi ń pè yín? Bí iye náà la ṣe máa ń ṣe káàtá. À di séwé. Àkọ́kọ́ di séwé. À tó lérí. Ọtún pé a tún di sí pépà. Ọtún pé a tún di sọ́ra. Àwọn bolẹ̀ tí máa ń tà ń gbà náà? Gáràjì náà ni. Gáràjì ní gáràjì ẹ̀fọ̀n? Kì í ṣe pé bóyá ẹ̀yin máa ń gbé travel lọ Èkó lọ́bàdàn lọ. Rárá o. Inú eléyìí náà ṣe ti ń tà lẹ́fọ̀n iná lẹ ti ń rí gbogbo èrè tẹ́ ń rí. Bẹ́ẹ̀ ni. Ṣé òwò yìí ṣó ṣì ń tà bí ti tẹ́lẹ̀? Ẹ tà bí ti tẹ́lẹ̀ mi. Kí ló dé tí ò tà mọ́? Mọ́tò ò gbà ti bí. Mọ́tò ò gba inú ẹ̀fọ̀n bí ti tẹ́lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti gbé ọ̀nà gba ibòmíì. Wọ́n ti gbé gbá tẹ̀yìn odi. Àmọ́ ìwọ̀nba tẹ̀ ṣe ń ṣe náà ṣe ṣì ń rí tà. Mo rí tà. Ṣé ìkankan nínú àwọn ọmọ yín ṣé wọ́n mú òwò àádùn yìí? Irọ́ o. Kò sí kankan nínú wọn tó mú? Irọ́. Ṣé nígbà kankan tẹ́ ti ṣọ́ọ̀tì lórí bóyá ẹ ṣe ó wá mú ṣọ́ọ̀tèjì wá? Kò sí. Gbogbo ìgbà tí bá ti ṣe náà èrè ni. Tọ́jà ò bá tà gẹ́ lókù. Tọ́jà ò bá tà. Èyí mi mọ́ máa padà súlé. Bá délé máa sùn. Kọ́ bá dijọ́ kejì máa ti gbé. Màá lọ torí ẹ̀ bá jẹ́. Àmọ́ ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí? Mo ti lé lọ́mọ 100 ọdún. 80 years and above. Ẹ dẹ̀ ṣì ń ṣe òwò ń lọ. Bẹ́ẹ̀ ni. Òwò ń ò sun yín rárá? Nígbèsí bòmíràn máa yẹ sí. Nígbà tó ti mọ́ yín lára òwò tẹ́ ti ń ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni. Bẹ́ẹ̀ ni. Ṣé òwò yìí ṣe lè kọ́ èèyàn tó máa fẹ́ kọ́? Mo yé kọ́ ni èsùn wọn mú tọ̀run wá. Ìwọ̀nba tẹ wá ń tà ń sìn àwọn ibo lẹ ti ń tà? Gáràjì ni èyí mi mọ bí mo tẹ́ ta. Láwọn gáràjì láwọn ṣáwọn èèyàn sì máa ń rà lọ sí ìrìn àjò? Ara mẹ́kọ̀ọ́ ara múbàdàn. Ara Yakúrẹ́. Wọ́n ní ẹ̀fọ̀n nìkan náà ti ń pè láàdùn. Kí lorúkọ míì tí wọ́n tún máa ń pè láwọn ibòmíì? Funfun rẹ̀ ni à á pè lélégúté. Pupa rẹ̀ à á pè láàdùn. Funfun elébúté. Eléyìí tó máa ń fi epo sí i. Ó dàbí eléyìí tó máa ń fi epo sí i ni wọ́n máa ń tà ní wọ́n máa ń ṣe lẹ́fọ̀n. Àwọn ṣe àwọn ta wáìtì. Kí ni ìwúlò àádùn? Àmì ṣe márèèjì. Ṣé kì í bàjẹ́? Ẹ bàjẹ́. Ó lè lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nílé. Dáadáa. Kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Florence Ọdẹ́yẹmí. Ìyàwó Àbábù. Ìyàwó Àbábù nílùú Ẹ̀fọ̀n Aláàyè. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé o, a dúpẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.
ẹ kú iṣẹ́ o. Yes sir. Ní ṣúgà nìyẹn. Ṣúgà. Kí lorúkọ yín? Ayọ̀délé Olúwatóyìn Ruth. Kí ni nǹkan tẹ́ ń dì? Àádùn ni. Àádùn. Ẹ bu eléyìí sí mi lọ́wọ́. Ṣé lè náà ṣé ò ní ti eléyìí tó máa ń dì sínú ewé? Kí ni ìyàtọ̀ láàrin eléyìí tó máa ń dì sínú ewé? Ìyàtọ̀ wà láàrin pé wọ́n á fi epo sí wọ́n á pò pọ̀. Epo nìkan báyìí ló kù nínú eléyìí. Epo nìkan ló kù ká dẹ̀ wá pò ká mọ̀ dí sínú. Ṣé èròjà tẹ́ fi ń ṣe èbúté yìí náà ni wọ́n fi ń ṣe àádùn? Ẹ̀rọ náà fi ń ṣe elépo. Epo nìkan ni ìyàtọ̀ tó wà láàrin. Epo nìkan ni ìyàtọ̀ tó wà láàrin. Ọ̀dà bẹ́lẹ̀ ṣe rí báyìí kí lẹ fi ṣe, kí làwọn èròjà tẹ́ fi ṣe? Àgbàdo. Àwa yan nínú agbada. Ṣàgbàdo sunsun? Irọ́ o, àgbàdo tán ti yín, tán ti yín. Tútù? Gbígbẹ tó ti gbẹ. Àgbàdo gbígbẹ? Bẹ́ẹ̀ àwa yan pẹ̀lú iná ńlá la fi yan pẹ̀lú. Nígbà tí wọ́n bá yan gàrí. Nígbà tí wọ́n sọ pé wọ́n yan gàrí. Ṣé àgbàdo gúgúrú tó máa ń ta pópópópó? Èèyàn ó tún yàtọ̀ síra. Ṣe pé àgbàdo ti gúgúrú ó yàtọ̀ sí àgbàdo àádùn. Àgbàdo gúgúrú tíntín báyìí ni àgbàdo àádùn ó máa ń tóbi. So ó ní àgbàdo táwọn lè fi ṣe àádùn? Àbí kí n mú sáǹpù àgbàdo òun wá. Bóyá kán bá mi kí èèyàn kan bá mú wá. Ó tún ní sẹ́gan o, tá bá ti yan tán àá dà sínú àjọ. Àjọ torí ó máa ń ní òkúta. Àjọ tó fi ń bu ráìsì lórí náà. Lọ́wọ́ àṣẹ ṣé kán gbáṣẹ́ òun náà ti tẹ̀lé. Ẹ jẹ́ ká wo àṣẹ yẹn. A kọ́kọ́ da erùpẹ̀ sínú agbada. Tó tá bá ti da erùpẹ̀ sínú agbada. Irú erùpẹ̀ wo? Ṣé yanrìn tán fi máa ń? Yanrìn etí omi. Yanrìn etí omi ọ̀ni la lọ ń kó. Yanrìn inú omi? Là kó tẹ́lẹ̀ láyé gbà á. Pé a lè kó yanrìn ojú ebi inú gọ́tà tàbí ibi kò dáa. tinú omi ni. Ìdọ̀tí ni tinú omi. Tinú omi yẹn máa ń mọ́ dáadáa. Ẹ kọ́ ni àbí ẹdélébá? Adélébá ni. Ẹdélébá ni. Ìyá bàbá mi ṣẹ́ ni. Ìyá bàbá yín? Ẹ̀yin náà kí ló dé tẹ̀yin wá fi yàn lẹ́ ẹ fi wá mu gẹ́gẹ́ bí òwò tẹ́ fi mú mi? Ìgbà tá a wá rí pé tí mo wá rí pé iṣẹ́ yìí mi fẹ́ kópa, ẹ̀gbọ́n mi sọ pé kí mi náà jẹ́ kópa òun nídìí ilé wa tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mi ti dàgbà. Òun náà sọ pé kí n lọ múṣẹ́ yìí lọ́kùnkúndùn kó mọ̀ dà pé wọ́n parun. Sóun èmi náà ti wá sí. Kákú sọ pé bí òwò ìdílé ni. Òwò ìdílé ni. Ṣẹ́yìn náà ti fi lé lára àwọn àbúrò yín àbọ̀mọ yín lọ́wọ́? Àwọn ọmọ mi ti ń mọ̀. Wọ́n ti ń mọ̀ náà báyìí. Torí àwọn àbúrò mi ò sí ní ẹ̀pọ̀n. Àwọn àbúrò mi kọ̀ọ̀kan ló mọ̀ àmọ́ èmi nìkan ló mọ̀ jù. Torí mi mo gbé ọ̀dọ̀ ìyá bàbá mi tí mo bá ń kà láàrẹ̀. Ayé ìgbà yẹn wá ń lé mọ́tò ni kíní tá a fi ń yán rè. Tá bá ti dá sínú agbada àwọn sì wà nílé gan. Tá bá ti da erùpẹ̀ sínú agbada ilé ìlà fi máa yán. Ok, lẹ máa fi máa ro ní orí bí ìgbà náà sọ pé wọ́n ro. Nínú agbada gàrí yẹn tó fi máa ń dín gàrí. Tá bá ti ń ro tó bá ti jiná. Tó bá ti wá jiná àwa gbọn sínú kínní. Ìyẹn eléyìí. Eléyìí lẹ fi máa jọ yẹ̀pẹ̀. Yẹ̀pẹ̀ máa lọ sísàlẹ̀. Àgbàdo dín máa wà lókè. Á wà lókè. Tó tá bá ti wá ṣetán báyẹn àwa dà sínú àpò á fi yọ̀ ata àwa fi lè ní lórí erùpẹ̀ ní. Bí yẹ̀pẹ̀ ṣe rí ni àtàgbàdo irú àgbàdo tẹ́ máa ń lò nù. Àgbàdo tá à ń lò ní. Ẹ lè dá síbì. Ok. Tá bá ti dá àgbàdo kaná báyìí àwa dá erùpẹ̀. Àgbàdo ilé náà èèyàn lè fi ṣe ẹ̀wà jẹun. Dáadáa. Ẹ̀rọ náà fi ń ṣe ẹ̀wà. Ṣé àgbàdo ilé mo rí pé yẹ́lò ní ṣé dandan àgbàdo yẹ́lò lẹ́bi lè ní? A máa ń lo white. Ẹ lè lo white. Àmọ́ ajá àgbàdo tó tóbi báyìí. Torí bí eléyìí máa ń lo white. Tẹ́ bá ti wá dín tán ẹ dà sí rẹ̀. Jọ bí eléyìí àwa dà sápò a gbé a ní iyọ̀ a ní ata iyọ̀ yẹn lòdùn wọn o kì í ṣe pé akẹ́sàdé bu iyọ̀ sí ìyẹn yẹn ní òdùn wọn àwa ti fi iyọ̀ sí àti ata àwa jùlẹ̀ àwa gbé lọ ilé ẹlẹ́rọ ẹlẹ́rọ bá ti wá lọ́dún. Wọ́n ní láyé àtijọ́ pé odó tàbí òkúta ló ti máa ń. Bí ìyá bàbá mi ṣe sọ tí mo ṣe bá nínú ìtàn bó ṣe máa ń ṣàlàyé fún wa oníláyé àtijọ́ olókùúta làwọn máa fi ń lọ. ọmọ fi ń lọ. Iṣẹ́ gidi náà ń ṣe láyé àtijọ́ nìyẹn. So ìdálẹ̀ náà ti wá ń tà ń gbà yẹn. Onídàálẹ̀ náà ti jí. So ìgbà tí ojú wa là báyìí èyí máa ń fi ẹ̀rọ ń lọ báyìí tó wá kúná dáadáa báyìí. Lẹ́yìn tẹ́ bá ti wá lò tán báyìí kí ni nǹkan tí ó kù lé ọjà tí máa fi sí magí iyọ̀ atarodo
kò ní magi kò ní yọ̀ àkàn bá a ṣe ń dinà níta láti ṣe tán báyìí ọ̀la báyìí eléyìí ni màá kiri lọ́la màá bùsẹ̀ lè bá màá kiri. ó ti tó gbà wo gan tẹ́ ti bẹ̀rẹ̀ òwò yẹn tẹ́ ti ń ṣe. mo ti bẹ̀rẹ̀ báyìí ó ti pẹ́ torí ó ti pọ́ ọdún méjì mo ti bẹ̀rẹ̀. tẹ́ mo ṣe bí bọ́ọ̀kì tó travel wo nígbà ìgbà tí ìyá bàbá ti dàgbà tó ti. àmọ́ ńgbà tẹ́ ẹ̀ṣẹ̀ wa mú lọ́kùnkúndùn. mo fẹ́ wá dé báyìí táà tí mi sọ pé má kí n má jẹ́ kó parun torí ọ̀tọ̀ ni iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ ó ní kì í ṣiṣẹ́ mi nìyẹn ó ní kí n iṣẹ́ ò lè ṣe tẹ́lẹ̀. ní mò ń ta ọ̀lẹ̀ mọ́ínmọ́ín. mọ́ínmọ́ín nínú òwò mọ́ínmọ́ín àtòwò eléyìí èwo ló lérè jù. méjèèjì ló lérè. ló lérè jù. méjèèjì ló lérè. ẹni bá ti ṣòwò. àmọ́ èwo ló wá ní wàhálà jù èwo ló ní wàhálà jù. wàhálà ilé ju ti mọ́ínmọ́ín lọ. ṣùgbọ́n ìwọ́n ẹ láìkì òwò eléyìí ju ti mọ́ínmọ́ín lọ. ìdílé yín. ṣé èèyàn lè kọ́. ọkọ̀ ẹbí ìyá bàbá mi lọ́mọṣẹ́. téèyàn náà bá fẹ́ wá kọ́ lọ́dọ̀ yín náà báyìí èèyàn náà lè wá kọ́. dáadáa tẹ̀yìn ẹ má wíṣì láti ṣe lọ́dọ̀ yín. téèyàn bá fẹ́ rí yín pé mo fẹ́ wá kọ́ o mo fẹ́ mọ̀ nípa ibo ni èèyàn ti lè rí yín. ilé mi níbí. àdúgbò bo ni. Òkèfà. Òkèfà. Òkèfà Ẹ̀jìgán. Òkèfà Ẹ̀jìgán nílùú Ẹ̀fọ̀n Alàyè. nílùú Ẹ̀fọ̀n Alàyè. wọ́n dẹ̀ tún lè wọ́n ní nọ́mbà tán lè pè yín náà sí. mo ní nọ́mbà. a fi nọ́mbà yín sójú àwòrán. mo ní nọ́mbà. àwọn kan tó wà tó jẹ́ pé wọ́n wà ń dalẹ̀ tó jẹ́ pé wọ́n lè fẹ́ kí ẹ máa bá wọn máa ṣe bí eléyìí kí àwọn máa tuta ọkàn máa gbé fún wọn káwọn máa pákéèjì ẹ̀ irú bẹ́ẹ̀ yìí ṣe ń dì sínú láìlọ́ọ̀ yìí tó jẹ́ pé inú ike làwọn máa ṣe sí táwọn lẹ stíkà mọ́ tó mọ́ pákéèjì ẹ̀ tí wọ́n mọ ẹ mọ̀ torí pákéèjì ni ayé ti dáyé pákéèjì tó máa fẹ́ réyàn tí afẹ́kẹ́yìn máa ṣe káwọn máa gbé káwọn máa tu package ṣebí ẹ lè ṣe yẹn náà. mo lè ṣe iṣẹ́ màá ṣe dáadáa. ẹ lè ṣe yẹn náà. ok ǹjẹ́ òwò yìí ṣó ṣì ń tà bíi ti tẹ́lẹ̀ ní ìlú Ẹ̀fọ̀n ó ṣì ń tà dáadáa. ṣé tá bá rà ní gbẹrẹfu báyìí ṣe bí eléyìí nìkan náà la ṣe lè jẹ. bẹ́ẹ̀ bá ti rà ní gbẹrẹfu bẹ́ẹ̀ bá ṣe láìkì àwọn míì báyìí tún bá ti dìbò eléyìí wọ́n á ní kí n fi ṣúgà sí so wọ́n á kàn mọ́ fi sí bí ìgbà téèyàn ń panu ọ̀sán téèyàn fi kàn panu ní lọ́sàn-án. bí ìgbà tọmọdé bá àwọn ọmọ iléèwé láyé àtijọ́ tá a bá ń jẹ bisikí tàbí àbá yan gàrí jẹ abúlé. so màá bá wọn fi ṣúgà sí ṣúgà náà ní ṣúgà wọn ní má ti kó ṣúgà wọn sínú màá rọ sínú ike. ẹ kàn mọ bu nígbà téèyàn bá ń bu mílíìkì sínú. tí bá ti bu sínú ike báyìí màá wá mọ gbọ́n sí ẹ lè bá ń gbọ́n ṣúgà náà ṣe lé. ẹlòmíràn á sọ pé òun fẹ́ ṣúgà ẹlòmíràn á sọ pé òun ò fẹ́ ẹlòmíràn á sọ pé òun fẹ́ rolépo ni. ẹ jẹ́ káwọ̀ bẹ̀ ṣe mọ́ fi ṣúgà sí ẹ jẹ́ káwọ̀ bẹ̀ ṣe mọ́ fi ṣúgà sí ẹ jẹ́ káwọ̀ bẹ̀ ṣe mọ́ fi ṣúgà. bó lẹ ṣe mọ́ ń ta èlé lónìí ẹ mọ́ ń tà. eléyìí tí mo mú dání báyìí eléyìí báyìí ilé. 100 naira ni. 100 naira rè. 100 naira. 100 naira. ó pọ̀ o ó pọ̀ dáadáa. ṣé bẹ́ẹ̀ ṣe ń bu yìí náà báyìí ṣé yóò pé. lágbára Ọlọ́run á pè á pè. wá ti dáa pé bí. ṣé 100 naira náà lẹ mọ ń di gbogbo ẹ̀. irọ́. ok gbàtẹ́ ti di 100 naira ẹ jẹ́ káwọ̀ bẹ́ẹ̀ ṣe di oní 200 ẹ kọ́kọ́ fi ṣúgà sí eléyìí ẹ jẹ́ káwọ̀ bẹ́ẹ̀ ṣe di oní 200 ṣe ẹ mọ ń di oní 500 náà. mo mọ ń di 200. ó yá o tó ní 200. 200 ní. 200 lélẹ̀. ọ̀dà ẹ ṣe àdúpẹ́ o. yes sir. ǹjẹ́ ọ̀nà wo lẹ rò pé àwọn ìjọba lè gbà láti ran ẹ̀yin tẹ́ ń ṣe irú àwọn òwò yìí lọ́wọ́ kó lè tún lámìláka bíi ti ayé àtijọ́. ọ̀nà tán lè gbà báyìí ni pé àtibáwa ṣe jẹ́ pé àjọmọdé tá a ṣe bẹ̀rẹ̀ owó tá a bá rówó báyìí kéèyàn fi ṣòwò torí owó tí mo fi ń ṣe lé báyìí mo lọ ń gbà ní kinní ni. àwọn alára tó máa ń lélẹ̀ owó eléle. owó eléle mo gbà tí mo fi ń ta yìí. téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó máa tèlò tó máa ní gẹ́gẹ́ bí owó ìdókòwò kápítà. tí n bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú owó ìdókòwò ẹ gbogbo nǹkan ṣe wọ́n sí báyìí tí n bá rí 100,000. bẹ́ẹ̀ni 100,000. mo ní bá ní o pé kí n sì fi máléjì ó lè kọ́kọ́ bẹ̀rẹ̀. kí n fi máléjì 100 kí n fi máléjì bẹ́ẹ̀. lẹ́yìn bá wá rí bíi 200 250. màá kàn lọ sí eréko lọ máa ra ẹ̀wọ̀n èròjà àgbàdo tẹ́ ní mọ̀ bù ní kéékèèké mọ́. màá kàn lọ máa ra àgbàdo. yẹn ni pé kéékèèké náà la máa bù pẹ̀lú olúwa ò ní ṣọ́ọ̀tì. ìlú náà tẹ́ ní mọ̀ ra àwọn nǹkan èlò ní kéékèèké mọ́. bẹ́ẹ̀ni tá ní mọ̀ ra alárùbọ̀. alárùbọ̀ tẹ́sì ní lọ máa yáwó eléle mọ́.
kí ni ẹ fẹ́ látọ̀dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n? nǹkan tí mo fẹ́ báyìí láti ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n, Ọlọ́run á bá mi ràn wọ́n lọ́wọ́, Àmín. á wà pẹ̀lú wọn, Àmín. wọn ò ní ṣiṣẹ́ sí. Àmín. So mo fẹ́ kán ràn mí lọ́wọ́ kí n rówó fi tajà. Tí n bá rówó tajà báyìí gbogbo ẹ̀ á dẹ̀ mí lọ́rùn sí mi ní lọ́mọ yáwó torí mo máa ń kiri ni. Lójú bá rọ̀ díẹ̀ báyìí màá gbé gbá àwọn kan náà sì wà ń rà nílé o. Sàn pé téèyàn bá kiri náà á lè jẹ́ kó múfù láti lè tè dáwó padà síbi téèyàn ti lè dá owó padà síbi téèyàn ti gbà. So kíjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n kán ràn mí lọ́wọ́, kán fi owó ràn mí lọ́wọ́. Ká sọ pé gbogbo àwọn ẹ̀yin ní kọ́kọ́ èmi náà ń rọ gbogbo ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n, alága tó sì wà ń bẹ̀ báyìí alága dáadáa ni wọ́n, alága tó rí ti ará ìlú rò, alága tó súnmọ́ aráàlú ni, ìyẹn Honorable Ṣẹ́gun Àfọlábí Àgbàòkè, wípé gbogbo àwọn olówó kéékèèké àwọn òwò àtijọ́ nílùú Ẹ̀fọ̀n a mọ̀ pé àádùn títà nílùú Ẹ̀fọ̀n òwò bísínẹ́sì ìlú Ẹ̀fọ̀n ni. Ẹ bá kó gbogbo àwọn olówó kéékèèké yìí ẹ bá kó wọn jọ, kẹ bá wa dá wọn lókòwò, kẹ bá ràn wọn lọ́wọ́. Bákan náà ni Honorable tí ń ṣojú ẹkùn ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n nílé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Èkìtì, obìnrin ni wọ́n, abiyamọ ni wọ́n sì máa ń ṣèrànlọ́wọ́ fáwọn obìnrin dáadáa. Ìyẹn ni Honorable Bọ́sẹ̀ Olówó Òkèrè Olúwaṣọlá, tí gbogbo èèyàn mọ̀ sí Bọ́sẹ̀ Ọlọ́jọ́. Ìyá wa gbogbo àwọn olówó báyìí ẹ bá wa kó wọn jọ pọ̀ o, ẹ bá ràn wọ́n lọ́wọ́, ẹ bá wa fún wọn lówó ìdókòwò, owó ìrànwọ́ lọ́wọ́, ẹ bá wa fún wọn kí ilé ayé kó tún lè gbẹdẹmukẹ fún wọn. Òwò àdùn òwò wa nílùú Ẹ̀fọ̀n aláàyè ni, kò sì yẹ kó parun. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe náà tẹ́ ń ṣe nídìílé yín, mo fẹ́ kí ẹ jára mọ́ o, kí ẹ má jẹ́ kó parun láwọn ìdílé kọ̀ọ̀kan tẹ́ ti ń ṣòwò yìí. Ojú òní tì yín o, lórúkọ gbogbo àwọn tí a tún jọ mú ètò tèmi wá, èmi ni tiyín ní tòótọ́, Remi rere Olúbadé Olúọmọ pírẹsẹ̀ntà ló kọ tèmi ń jẹ́. Ìlú Ẹ̀fọ̀n aláàyè láwà níbi tá a ti ń ṣàgbéyẹ̀wò nípa àádùn táwọn kan túmọ̀ sí elébùté, bí òwò náà ṣe bẹ̀rẹ̀, ibi tó ti ń bọ̀, ibi tó dé dúró àti ọjọ́ ọ̀la òwò náà nílùú Ẹ̀fọ̀n aláàyè. Ẹ ṣé púpọ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.